bóyí tẹ́lẹ̀ gbọ́ àbí ẹgbọ́ tẹ́lẹ̀ gbà Yorùbá Nation ó ti dúró báyìí o. Bàbá wa Baniji Akintoye pòfẹ́sọ̀ òun ló ń sọ̀rọ̀ yìí. Wọ́n sọ fún wa pé ṣẹ́rí ọdún yìí kò ní bá wa nínú Nàìjíríà. Yorùbá Nation ó ti di ṣíṣe ó sì ti rí bẹ́ẹ̀ láṣẹ àwọn onílẹ̀ ilẹ̀ Yorùbá. Lásìkò yìí ẹ wà máa gbọ́ wìrìwìrì bàbá wa Baniji Akintoye níbi tí bàbá ti ń bọ́ tí bàbá ti sì ń sọ oríṣiríṣi gbogbo àwọn ìdojúkọ kọ̀ọ̀kan èyí tó ń bẹ nínú ìgbésẹ̀ Yorùbá Nation yìí. Ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ yìí nínú fọ́nrán tí mo fẹ́ fi hàn yín yìí. Ẹ máa gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Baniji Akintoye. Mo kí gbogbo ọmọ Yorùbá. Ìjà tá à ń jà wípé a fẹ́ gbara wa kúrò ní Nàìjíríà, Ọlọ́run fọwọ́ sí o. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn orílẹ̀-èdè nínú wọn dùn sí wa o. Ṣùgbọ́n kò tí ì tó àsìkò tí wọ́n máa yọjú síta pé wọ́n gbà tiwa, wọ́n recognize wa, wọ́n support wa, kò tí ì tó. Àmọ́ bí ìjà náà ṣe rí káàkiri ayé, kò sí country kan tó máa fẹ́ dìde pé àwọn fẹ́ gbéra wa kúrò ní country mìíràn tó máa easy, kò easy o. Ẹ má jẹ́ ká tan ara wa jẹ, ẹ má jẹ́ ká ẹnikẹ́ni tan wa jẹ o. Àwọn èèyàn wa tó ń bá wa ṣe ètò, àwọn èèyàn tó bá wa ṣètò àtàwọn èèyàn tiwa tó jọmọ wa àtàwọn tí ò bá wa tán tí Ọlọ́run gbé dìde pé kán lọ ṣèrànlọ́wọ́ fún Yorùbá, wọ́n pọ̀ káàkiri ayé o. Government after government after government. Ló dẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe quietly ni wọ́n lè pariwo síta. Ọ̀rọ̀ tí à ń sọ yóò kì í ṣọ̀rọ̀ ariwo. It's ọ̀rọ̀ international diplomacy. Nǹkan tó wá ṣẹlẹ̀ láàárọ̀ yìí ni pé láti ìlú kan pàtàkì, àwọn tí mò ń sọ yìí mo ní wọ́n ń ṣiṣẹ́ wọn wá pè mí pé bàbá kí ló dé tí mo sọ nǹkan tó wá ẹ̀mbàrásì gọ́ọ̀mẹ̀ntì àwọn bá ṣiṣẹ́. Èmi ni mo ní káwọn lọ máa bá wọn ṣiṣẹ́ gbọ̀dẹ̀ wá mo dẹ̀ wá ẹ̀mbàrásì wọn. Mo ní kí ni mo ṣe láàárọ̀ kùtù, àwọn ló jí mi, tẹlifóònù wọn ló jí mi láàárọ̀. Èmi ẹ̀mbàrásì wọn kẹ̀, kí ni mo ṣe tí mo fi ẹ̀mbàrásì wọn. Wọ́n ní mo lọ announce wípé àti ní country wa need help anybody mọ́, need kankan mọ́. Èmi ò sọ bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n sọ pé èmi gangan mo sọ bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n sọ àwọn èèyàn mi kan ló sọ bẹ́ẹ̀ pé àti ní country wa pé message yẹn dẹ̀ wà all over the internet. Okay, kí ni nǹkan tá a máa fi ṣe láti wá correct embarrassment yẹn? And the answer is you must issue a statement saying ẹni yẹn ò ní authority Yorùbá people láti sọ nǹkan tó ń sọ yẹn. The Yorùbá people need the help of the world. We need the help of the world. I repeat, we need the help of many countries in the world, especially the more powerful countries of the world. United Nations ò lè ṣe nǹkan kan. Ó di ìgbà tán bá rí wípé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ìlú pàtàkì in the world pé wọ́n ti dìde láti wá ràn wá lọ́wọ́. Ó di ìgbà yẹn o. Pé kán dìde kán wá ràn wá lọ́wọ́ yẹn là ń ṣe ní abẹ́lẹ̀ abẹ́ tébù láti lè ṣe. Torí tá a bá gbé síta pé ìlú báyìí ló ràn wá lọ́wọ́, ìlú báyìí ló ràn wá lọ́wọ́, ìjọba Nàìjíríà lè dìde kó lọ máa accuse àwọn wọ̀nyẹn pé wọ́n fẹ́ da Nàìjíríà rú. Nítorí náà mo bẹ̀ yín o, ẹ jẹ́ ká má máa sọ nǹkan tí ò jẹ́ òótọ́ mọ́ síta. Pé àti ní country tiwa ó ti yanjú àní ìrànlọ́wọ́ kankan, it is not true, àti ní country wa o. Ṣùgbọ́n àdúrà tí mò ń gbà tí mo dẹ̀ ní ìgboyà níwájú Ọlọ́run ni pé àmà ní country wa lọ́dún yìí. When, what date ìyẹn wà lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run bá gbé ìrànlọ́wọ́ dìde tá a wò ó bí àwọn country kan pé eléyìí tó ó tó time àwa sọ pé àwọn country ọ̀dà ẹ̀ náà lè ṣe ń gbà yẹn. Ibi tá a ṣì wà báyìí ni pé wọ́n ní ká lọ collect sí gọ́ọ̀mẹ̀ntì country tá a fẹ́ kúrò. You are an educated nation. Àwọn èèyàn yín mọ̀wé ẹ̀dẹ̀ ti sọ pé sùúrù àti peace lẹ́ máa fi sọ̀rọ̀ títí ẹ máa fi yanjú ẹ̀. And therefore, ẹ má gbé pamọ́ fún ìjọba yìí country yìí. Don't hide it from your government.
write them a letter. So we have written the letter. That is it. And in Qatar, there's one letter here. So pay in the country where I find you, Tabason, you will affect that Silenio. I want the one of my attack when you one day. We cannot say that. In Qatar, son, you pay auto time, our fair law. Ṣùgbọ́n àwa ń fẹ́ kẹjẹ kájọ jókòó kájọ sọ káṣe negotiation nǹkan tá a kọ sínú lẹ́tà nìyẹn. A dẹ̀ sọ wípé iye ìjọba ìbáyìí là ń retí láti gbọ́ èsì látọ̀dọ̀ yín. That's all. Decent, civilized, educated approach. That is how to do it. Ìṣòro pé ká ló máa gbariwo pé àwọn country sọ àwọn àwa ti ní country wa ànídẹ́ẹ́dẹ́ kankan tá a bá ń sọ wọ̀nyẹn bó bá a máa rí country wa gbà ó bó bá jẹ́ ọ̀la làbá rí gbà ó lè tó ìjọ márùn lè ní o. In short, what I'm saying is that if we continue to behave like that, we are dragging back the progress of our diplomatic efforts. And a delay may occur in our getting our country.